Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé. Kò sọ́gbọ́n ká mọ́ kàn yàtọ̀ fọ́rọ̀ òṣèlú nínú àwọn nǹkan míì tó bá ń lọ tá a bá rò wípé ó jẹ mọ́lẹ̀ Yorùbá, a ní fẹ́ mọ̀ dá sí i, bó ti wulẹ̀ kó kéré mọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbọ́ ohun tó ń lọ láàrin ọba Solomon. Sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọba Solomon adẹ́rìn-pòṣónú ni, pásítọ̀ ni lórí ìkànnì ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ti gbọ́ ohun tó ń lọ. Wọ́n lọ́ba Solomon sọ̀rọ̀ kan, ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n kó wá tó di wípé ta ń lọ́lọ́run náà wá fèsì. Kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ lé lórí, mi nígbà yìí lákòókò, ẹ jẹ́ a jọ wò fọ́nrán yìí. Fún àǹfààní ẹ̀ tẹ́ ń sọ wípé ọba Solomon mú wá rìn. Ó ní investigation tí mo ṣe látijọ́ ẹ̀ tí mi ò tí ì rí díẹ̀ bọ̀ nísìnyí mo ti rí fẹ́ẹ́fẹ́ẹ́ dé kókò. Mo ti dọ́dọ̀ àwọn ayé, mo ti dé ibi táwọn ayé ti pẹ̀ka tí òpin ayé parí sí. Now gbọ́dọ̀ báwọn bó fẹ́ bá àwọn ayé sọ̀rọ̀ face to face, kó fojú kan ayé, káyé fojú kan ẹ̀, kó sọ gbogbo òkè ìṣòro ayé ẹ̀ fún ẹ, gbogbo solution ìgbésí ayé ẹ̀ kó sọ fún ẹ. Kó WhatsApp mi wá 08134. Ṣẹ́gbọ́n tí ó wí, ó ní ìwọ tó wá fẹ́ rìnrìn ayé, ó lóun ti wá àwọn ayé, òun ti wá àwọn ayé kan, òun ti rìn débi tí ayé ti pẹ̀ka, kó gbogbo òṣòro ayé ẹ wá. Ó wá pe nọ́mbà rẹ̀ tẹ́ pè sí, tẹ́ fi jọ sọ̀rọ̀ tí ó fi mú ilẹ̀ ọmọ ayé. Lákọ̀ọ́kọ́, ọba Solomon, ta ló gbéṣẹ́ rẹ̀, ta ní mọ wáyé kí? Oníṣẹ̀ṣe mélòó ní wáyé kí bí wọ́n ṣe ń wá yìí? Ẹ dákun tí a rí fídíò òun náà ẹ̀ bá ń pilẹ̀. Ó jẹ́ ọkọ̀ ṣe fọ́nrán kan tó lọ sọ́dọ̀ àbá kan nínú àbà tó ń bú yèpẹ̀ kí, tó ní kí àbọ̀ mọ́ dáfá kìnnìkan kan. Ìjọ náà ó kó sọ̀rọ̀ kan, ní tó sọ ni pé babaláwo tó bá confam inú ahéré, inú alẹ́ àlàpàlẹ́ ti mọ̀ rí, kò gbúdọ̀ lò lọ. Babaláwo tó bá ti lówó lọ, kò confam. Ṣùgbọ́n pásítọ̀ gidi gbúdọ̀ mọ́ gbénu mansion tiwọn, àfáà gidi gbúdọ̀ mọ́ gbélé gidi, babaláwo gidi inú ahéré ni mọ́ gbé. Ẹ̀sùn ń lọ. Níbi ọ̀sẹ̀ méjì sí mo tún ṣe fọ́nrán kan náà. Tọ́ba Solomon sọ wípé tó bá yẹ pé àwọn èèyàn, tó bá yẹ pé àwa táwa lọ́la ìsìn, tó yẹ pé àríjẹnu Christianity àbáríjẹnu Islam, a ní dédé ìṣẹ̀ṣe, torí pé àríjẹ nídìí ẹ̀sìn tá a ti ń bọ̀ tá a sì wádìí ìṣẹ̀ṣe. Gbogbo tó ń fẹ́ lọ́wọ́ Tinubu wọn ò rí ni wọ́n fi lọ create àyè míì. Now bẹ́ẹ̀ ṣe wà ní nísìn, gbogbo àwọn tó yapa lẹ́ni wípé Kristẹni ò dáa, Mùsùlùmí ò dáa, gbogbo ẹ̀ tẹ́ yapa lẹ́ni torí wípé ẹ ò rí jẹ nínú ẹ̀sìn Kristẹni ni. Torí wípé mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n land. Nǹkan pera ẹni ta lọ lọ́rùn wá fún bò lórí íńtánẹ́ẹ̀tì, wá wí gàbàgàbà bí ọlọ́tì. Àwọn òpónú fìmọ̀ ayé àtijọ́ tẹ́ bá ti rẹ́ni egbére ẹ lọ gbé abẹ́ ibùsùn. Ẹ wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì bí ajá bí ẹran. Ọba Solomon fẹ́ gbá yín, ọba Solomon fẹ́ dùn. Nínú àyè rẹ̀ fídíò tó ṣe yìí fún mi ó lé ní 1 hour. Ìwọ tó ráyè dákọlù àwọn tí ó fún ọ lówó lóhùn, ṣùgbọ́n ráyè ṣe fídíò fẹ́ mi tí ní fún ọ lówó tí ní fún ọ ní kankan. Ṣé ibi kò sí yẹn kan lórí ẹ̀? Àìmọ̀ kí àwòyẹ àwọn tó wà nílẹ̀ tó wà lórí kíw tán pè ọ́ tó wọ́n ti ráyè dá lóhùn níwọ̀ tó wà ń tọrọ owó dátà ní last week, tó wà ń tọrọ owó dátà last week, tó wà ń sọ wà pé ọba àwọn tó wà lórí kíw tí ò ráyè dá lóhùn, ó ráyè dá wọn lóhùn ṣùgbọ́n ó ráyè bí wá close to 2 hours fẹ́mi láì ṣètò fún mi. Bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ ò parọ́, ayé ń gbọ́ wájú. Tí ráyè dá lóhùn wípé òkè wọ́n fẹ́ lọ, àwọn kan wà lọ́hùn lọ́wọ́ báyìí. Ok, nǹkan tí wọ́n bá rírí wọlé òrírí ó wà ń bì mí. Níbi mélòó ni wọ́n yà sí? Nígbà tí mo wà ní nígbà tí mo ń ṣe full Christianity, mo lọ sí ìlú 100 àti ẹyọ kan láti lọ sí ìsọjí mẹ́ta tí mo wádìí Christianity kiri títì. Mi ò ṣe ẹ̀sìn torí pé bàbá mi sọ pé kí n ṣẹ̀sìn. Mi ò ṣe ẹ̀sìn torí mo. Ìkà kọ́ ló máa rojọ́, ìkà kọ́ ló máa dà. Àwọn tó bá ti jẹ́ olólùfẹ́ ọba Solomon tẹ́lẹ̀, wọ́n ṣàkíyèsí nǹkan tí mo fẹ́ sọ yìí. Èmi máa ń wo ọba Solomon dáadáa, mo dẹ̀ máa ń gbé òṣùbà kárí láì fún ọpọlọ tó ní. Tó bá sọ̀rọ̀
yóò fa kò mú òkun yọ. Ṣùgbọ́n béèyàn ò bá ṣọ́ra, nǹkan téèyàn bá ṣe níyì náà ló máa ṣe tẹ́. Irú ẹ̀ ni nǹkan tí ó ṣẹlẹ̀ lákòókò yìí. Tí n bá sọ fún yín pé kìrìsìtẹ́nì ni mí, kìrìsìtẹ́nì ni mí. Tí n bá ní mùsùlùmí ni mí, mùsùlùmí ni mí. Tí n bá lóníṣẹ̀ṣe ni mí, oníṣẹ̀ṣe ni mí. Torí Ọlọ́run lẹ̀sìn. Bí ọ̀rọ̀ àbúrò mi kan, Apostle Ọlátúbọ̀sún, ó lọ́lọ́run lẹ̀sìn. Ètò kan tó ń gbé bọ̀ láìpẹ́. Ọlọ́run lẹ̀sìn. Ṣùgbọ́n ìyẹn ò wá sọ wípé nǹkan tá a mọ̀ nípa ẹ̀sìn àti nípa ìbílẹ̀ ká máa tẹnu sí i, ká sì fi máa kó bá aráàlú, ká fi kó bára ilé, ká fi kó bára oko. Àwọn tí ò ṣẹlẹ̀ nínú Bíbélì, nínú Kòrán, nínú ìṣẹ̀ǹbáyé, àwa tá a wà ní ìsìn, pàápàá jùlọ àwa tá a láǹfààní sí ẹ̀rọ ayélujára la fi ń ṣe. Bẹ́ẹ̀ kò táyé ṣe ń ba ayé jẹ́ ni. Tí n bá ní mi ò kì í ṣe mùsùlùmí, mi ò kì í ṣe kìrìsìtẹ́nì, mi ò ń ṣe ẹlẹ́sìn àbáláyé, kò sẹ́ni tó lè mú mi sí, torí pé Ọlọ́run ló dá mi, kì í ṣe èèyàn. Irú èyí táwọn radical Islam kan tí kì í, mi ò ní gbogbo Islam wò ní gbogbo mùsùlùmí o. Àwọn Fúlàní tí wọ́n ń gbé radical Islam káàkiri, tí wọ́n sọ ẹ̀sìn di ẹ̀sìn apànìyàn, tí wọ́n ń gbé ká ẹ̀, wọn ò ṣẹ̀tọ́ fún wọn láti fọ́ọ̀sì èèyàn wípé nǹkan báyìí ní kẹ́ ṣe àbí kẹ́ gba ṣàríà. Ẹ jẹ́ wá fi bẹ̀yẹ́ lẹ̀, orí ọba Solomon ni mò ń bọ̀. Ọ̀rọ̀ tí Táńtọ́lọ̀ ń sọ, mo kí Táńtọ́lọ̀ dáadáa. Ó kú ìdúró ti àṣà àti ṣe. Ìgbà tẹ́mi náà wo ètò ọba Solomon yẹn, ó kọ mí lóminú pé kí ló dé? Àwọn pastors kan là ń bú. Kí ló dé tẹ́ tún fẹ́ gbé wọnú ìṣẹ̀ṣe? Nígbà tí ẹ bá ń gbọ́ ìwàásù míì, wọn wá fún iṣẹ́ ìyìn rere tàbí ìwàásù ìwà rere. Ìtí wọ́n wá fún ni pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, bẹ́ẹ̀ bá kán ní kinní kan, Èlíṣà sì wà láyé, àwọn ni Ọlọ́run àsìkò yìí, bọ́n bá ní yọ́ ya wèrè ní lẹ́nu òlè. Ó pọ̀ lórí social media, ẹni ó bá wù kó kó sí wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ láìmọye àáfàá tó ní tọmọ tá bá kó ohun tó ń bá nà ń tẹ̀sí bíù. Ṣẹ́yìn gọ̀ ni. Níbo ni wọ́n ti rẹ tẹ̀sí bíù? Béèyàn ò bá rẹ tẹ̀sí bíù, téèyàn ò bá rẹ bí nǹkan míì tó mú lọ́wọ́, bó ló ṣe fi nàyàn tí ó wò ó nígbà tí ìsìnkú ẹnìyẹn ń ṣàìsàn tẹ́lẹ̀. Ẹ jẹ́ ajára wa. Irú èyí tó bá Solomon ṣe yìí, tó ní òun ti wá ayé, ẹ̀yin tẹ́ ẹ ní kò ń bá yín wá ayé. Mo fẹ́ bìlíìfù wípé kì í ṣe pé ọba Solomon mìíní ọ̀rọ̀ yìí, bóyá ó yí mọ́ ọ lọ́wọ́. Bóyá ó yí mọ́ ọ lọ́wọ́ ni o. Láti sọ pé ẹ̀yin tẹ́ ẹ ní kò ń bá yín wá ayé, òun ti wá ayé kàn. Ayé wo? Níbo ló mọ̀ táyé ń gbé? Kí lorúkọ ayé? Àwọn wo láyé? Bóun bára ayé kò ní gbénú ayé. Èèyàn ń tú àṣírí ìdí ayé. Ọ̀rọ̀ burúkú gbáà ni. Ṣùgbọ́n mo fẹ́ gbàgbọ́ pé kò sẹ́ni tó kọjá àṣìṣe. Ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ máa bọ̀, tí wọ́n fi fóònù nọ́mbà á lẹ̀ fún, ẹ jẹ́ ká rọra. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà lórí ayélujára, ẹlòmíà bọ́ síbẹ̀, ájúwe oògùn wárápá, oògùn tẹ̀mọ̀dò. Mi ò ní kò ṣiṣẹ́, ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ló ṣiṣẹ́ o. Kí ọba Solomon kó rọra. Lóòótọ́ Táńtọ́lọ̀ ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tó sọ ẹ̀yìn àṣà àti ìṣe ló wà o. Bẹ́ẹ̀ bá ń bọ̀ látinú iṣẹ́ ẹ̀sìn míì, ẹ má jẹ́ sọ pé ẹ̀sìn kan, tẹ́ bá wá tó balẹ̀ sínú ìṣẹ̀ṣe, ẹ má bà ìṣẹ̀ṣe yẹn jẹ́. Ẹ má sọ ìṣẹ̀ṣe lórúkọ.
ayé àtijọ́ tí àwọn bàbá wa ń ṣe ìṣẹ̀ṣe a lè sọ pé wọn ò rírú agbára bẹ́ẹ̀, ṣùgbọ́n láyé òde òní tọ́ba Solomon bá bá agbára yẹn nílé mi ò ní contest ẹ̀, tí kìí ṣe pé ó ní òun ṣẹ̀ṣẹ̀ wá. Ṣé ayé tó rí yẹn ṣé Yorùbá ni wọ́n ni, Haúsá ni wọ́n ni, Ìgbò ni wọ́n ni, Fúlàní ni wọ́n ni, ayé èwo? Ṣénú ayé yìí náà láyé tó rí ń gbé? Ó wá di pé tẹ́ ẹ bá fẹ́ bá ayé sọ̀rọ̀ ẹ gbé ṣòro yín wá, scam. Tọ́ba Solomon nìkan lè rí o, ó wà lára gbogbo àwọn wàásù tẹ́ ń gbọ́ lórí ayélujára. Eléyìí kìí ṣe pé ẹ̀ ń bá yàn lórúkọ jẹ́, àṣà àti ṣe yẹn ò gbọ́dọ̀ bàjẹ́ lójú tiwa, kò sírú ẹ̀sìn tá a lè ṣe láyé. Ọba Solomon lẹ́tọ̀ọ́ láti sọ tẹnu ẹ̀, social media sì fi ààyè sílẹ̀ láti drag ọba Solomon pé n tó sọ yẹn o a ó kàn wá o, kò rí bẹ́ẹ̀ o, tẹ́ ẹ̀ bá ti bú ní abojú àbímú. Kọ́ba Solomon ò lọ change o, gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú Ọlọ́run, ayé, àwọn ẹ̀sìn míì ní títàbùkù ẹ̀ dórí ìṣẹ̀ṣe kò dáa tó, torí àwọn kan ni wọ́n ní àwọn nǹkan yìí. Bó bá ti wù wọ́n tí wọ́n bá ṣe é, tẹ́ ẹ bá sọ pé no kò rí bẹ́ẹ̀, ó sì ayé ẹ̀ sì wà láti sọ pé kò rí bẹ́ẹ̀ ju pé kẹ́ wá sọ fún àwọn èèyàn wípé kan wá wo ayé wà níbì kan. Ẹ̀yin fúnra yín bẹ́ẹ̀ ṣe wà ó yẹ kẹ́ ẹ já. Bí èèyàn kan bá mú yín lọ rú bẹ̀ tó sọ wípé ayé kan wà níbì kan, ẹ̀yin fúnra yín máa já. Níbo láyé wà? Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí ayé o, ayé ò sì ní rídìí wa o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá, ìṣòro tí ń mú ni téèyàn fi ń wá ní tí ò sọnù kiri, Ọlọ́run ní jẹ́ ó mú wa o. Ẹ ṣèṣẹ̀ṣe yín, ẹ ṣáájò yín, k'Ọlọ́run jẹ́ kó máa gbà. Ẹnìkan kì í tán ìṣòro ẹnìkejì o, àfọlọ́run. Ẹ má torí bọ̀bọ̀kúbọ̀ o, ẹ jẹ́ ká lọ ṣọ́ra o. Ẹni tí gbogbo ayé nífẹ̀ẹ́ ni ọba Solomon. Mo sì tún padà sọ, mo fẹ́ believe pé content lásán ni. Tó bá jẹ́ content lásán, ẹ bọ́ síta ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé content ni, instead tẹ́ fi bọ́ síta tẹ́ fi padà ń bú táńtọ́ lọ́hùn. Gbogbo nǹkan tá a bá dẹ̀ fẹ́ sọ lórí social media, ó bẹ́tà ká ronú ká tó sọ, ká sì dé àgbékalẹ̀ gidi fún ju ká sọ tán ká tó ronú lọ. Ẹ̀yin lóhùn tó bá ti bọ́ọ̀lẹ̀ kò ní ṣe é sàmọ́. Ọ̀rọ̀ tẹ́ ẹ dẹ̀ ń wò yìí, ohun tẹ́ ẹ ń wò yìí, ó máa ń daṣọ ìbò èèyàn béèyàn bá ṣe sọ, ó dẹ̀ máa ń faṣọ ìjà mọ́ èèyàn lára. Bí wèrè bá sọ̀rọ̀ ńgbà mi wá ní ẹni sùúrù, ọkàn wà kísà ni o, ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà nú ọ̀rọ̀ ẹ o. Bí ọlọ́gbọ́n bá sọ̀rọ̀ ńgbà mi tó wọ agbádá tó wẹwẹ tó gba microphone láwùjọ tó bá sọ tó dáwọn ní pẹ̀lú gbogbo kìràkìtà wọn náà ẹ gbọ́rọ̀ ọ̀run náà tí wọ́n sọ jáde lẹ́nu. I want to believe it's content. Àṣà àti ṣe wa ò gbọ́dọ̀ bàjẹ́. Ẹ má fi ayé gbé àwọn èèyàn mọ́ra o. Babaláwo mélòó, oníṣègùn mélòó lẹ́rí tí wọ́n bọ́ ọ̀tá tẹ́jú oníṣègùn gidi gangan tí wọ́n sọ fún pé àwọn rí ayé. Ní ìjìyàn bẹ́ẹ̀ bá ń wò nú fíìmù. Láyé àwọn Baṣọ̀rúngà, àwọn alágbára, àwọn Látòsà, àwọn Ẹfúnṣetá níwúrà, kò sí èèyàn tó sọ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ báyé sọ̀rọ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn nígbà tí wọ́n wà live. Wọ́n wá lè sọ pé mo báyé jẹ mo báyé mu nínú ohun ẹnu. Wọn àbáyé lórúkọ jẹ́. Ayé lè wá sọ di búrẹ́dì àtàkà tẹ́ ẹ wá lọ, tẹ́ ẹ rí, tẹ́ ẹ wá mọ ibi tí wọ́n ti ń tà, àbí túwó, àbí wàràǹkàṣì. Ayé ò ní mú wa o. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá pátá porogodo níkànnì Jùgbà Mástà. Bitter truth ni ètò wa, ẹ̀yin náà mọ̀. Òótọ́ tó korò ni. Èmi ò ṣe ọba Solomon ò ṣẹ̀ mí rí o, kò sì síbi àti pàdé rí. Bákan náà mi ìmọ̀ táńtọ́ lọ́hùn rí o. Ṣùgbọ́n lórí social media tá a wà yìí, ká máa ṣọ́ra láti gbé ọ̀rọ̀ kalẹ̀.
ká rò ó ká tó wí. Kò sẹ́ni tí kì í ṣe àṣìṣe o. Tá a bá fẹ́ sọ nǹkan míì di content tó bá fẹ́ bu wá lẹ́sẹ̀ ilẹ̀, ká tètè padà ká jí ká yóò mọ̀ pé content ni o. Àjò láyé o. Kọ́lọ́n kó dẹ̀mí gbogbo wa sí o. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wò wá. Ṣeun Agboola lórúkọ mi.